ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ tasawufu. Ẹ rí pé tí mólídì bá ti dé làdánwò ti bá àwọn kan. Wọ́n wá ní sùn mọ́, wọ́n wá dà fá orí Facebook. Wọ́n máa wá kọ ìkọkúkọ. Wọ́n dà fá mídíà. Wọn ò ní bí wọ́n ti ń kọ́ máa ń kéwú. Wọn ò ní bí wọ́n ti ń ṣe tẹ̀fsíìrì. Wọn ò ní mọ́sálásí ṣe ń kí jímọ̀ ń bẹ̀. Àmọ́ wọ́n ní 100 lọ nínú yàrá. Àfáà wa yapa lórí fóònù. Èèbó dá lọ́la àsìmọ́ lò. Àwa máa búra wa. Èyí tá ń ṣe ìní ìsìn ó ní ẹlòmíì ńlá. Kí ni tiẹ̀? Sáàpì ó ní. Dákùtà la rán sí ọ tó torí ti àyà.